mo rí pé béèrè question lọ́wọ́ brother kan pé wọ́n sọ pé kán pa ẹni tó bá fi islam sílẹ̀ bẹ́ẹ̀ ni bí islam ṣe gbé wá nìyẹn pé kán pa ẹni tó bá fi islam sílẹ̀ kò dẹ̀ sí nǹkan kan tó burú ń bẹ̀ torí pé wọ́n force ẹ̀ kó tó di pé ó join islam kí wàá lóde tó fi fẹ́ kúrò ń bẹ̀ ńgbà tó join tán. Àkànbí ti sùn. bóyá ẹ bá wa jí Àkànbí o. Àkànbí wọ́n ní ẹni tó bá fi islam lẹ̀ tó bá pa wọ́n ní kò burú o. So kékulé gbọ́ kó sọ fún toko ọmọ Yorùbá tó gbé ṣèríàdé ẹ lọ fi islam lẹ̀ o islam ò sí fáwọn ọmọ Yorùbá o ṣe gbọ́ mọ̀ pé tí ilẹ̀ fi ń gbọ́ sí i. akílódé tí ó sì fọ́ ọmọ Yorùbá. nǹkan tó ní pé tí èèyàn bá fi béèrè mo tẹ̀ dáhùn. mo ti wá sọ̀rọ̀ lé lórí pé wọn fọ́ ọ̀sẹ̀ kó tó di kó gbà. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ Muslim lèmi ṣe ń gbọ́ mi. alimashala ẹni sùn ẹ má bínú máa fún yín máìkì nsìn ṣe rí àwọn kan wọn dédé wá fún wọn lẹ́sìn kan gbà bí àwa báyìí náà wọ́n bí wa síbẹ̀ àdàgbà ṣe mọ̀ pé èmi kọ́ mo gbà wọ́n kàn bí mi síbẹ̀ mo kàn ń ṣe ni so mo wá dàgbà mo wá ní mi ṣe mọ́ ṣe yẹ kó pa mí ẹ̀yin náà ṣé irú nǹkan bẹ́ẹ̀ láàánú ṣáà láàánú báyẹn mo ní mi ṣe mọ́ ní kó pa mí. ṣe fẹ́ gbọ́ ánsà. ẹ jẹ́ n pa máìkì mi. ṣe fẹ́ gbọ́ ánsà. ẹjọ́ Mr. Almanasi ẹjọ́ ẹ jẹ́ n kó ṣàlàyé nǹkan kan fún àwọn tó wà ní room tẹ́ bá wo gbogbo most religion àwọn tó ti dàgbà sí religion wọn choose ẹ ni because tẹ́ bá bí ọmọ kékeré wọn ń bí ọmọdé pẹ̀lú religion ṣe get ẹ̀yin lẹ máa bẹ̀rẹ̀ process yẹn for example me ilé Christian family ló bí mi sí èmi kọ́ mo decide ẹ mọ̀ nǹkan tẹ́ bá dẹ̀ fi tẹ́ bá fi tọ́ ọmọ yín ló máa mọ̀ tẹ́ bá sọ fún ọmọ yín pé the sky is red láti ìbẹ̀rẹ̀ ó máa believe ẹ̀ kò ní sẹ́ni tó lè argue pẹ̀lú ẹ̀ so nǹkan tí Mr. Almasi ń sọ kò make sense because ó sọ pé ẹ̀yin lẹ wọn force yín sínú ẹ̀ I mean a baby cannot choose their own religion now so ẹ jẹ́ kí nǹkan tẹ́ ń sọ make sense. ọ̀sẹ̀ ọ̀kẹ́ ṣe fẹ́ jẹ́ kó make sense kí n dá yín lọ. ṣé kí n fún dá yín lọ tí ọmọ tí wọ́n rè sí inú ẹ̀sìn Islam bẹ́yìn náà lè sọ pé wọ́n bí yín sí ìdílé Christian ṣé Christian ní yín báyìí ni àbí abọ̀rìṣà mo fẹ́ béèrè question yẹn lọ́wọ́ yín. èmi atheist lẹ máa pè mí èmi ò ń ṣe. wọn ò lẹ́sìn àtàwọn àmì ò lẹ́sìn àṣẹsìn kankan. ṣẹ̀sìn kankan dasmith pé wọ́n kàn gbogbo gbìyànjú táwọn òbí yín ṣe lé yín lórí kò sí nǹkan kan tó wúlò níbẹ̀ torí pé tí mùsùlùmí bá bímọ. kí ni ìwúlò ẹ̀sìn Ọlọ́run ò nẹ́sìn náà so kí ni kókó ẹ̀sìn kí ló ń jẹ́ ẹ̀sìn. Ọlọ́run tí yín ni ò nẹ́sìn o Ọlọ́run tí àwa èmi tí mò ń bá yín sọ̀rọ̀ Ọlọ́run tí wá nẹ́sìn. ó ti dá báyìí so Ọlọ́run ò lẹ́sìn aláàlú lẹ́sìn tẹ́kùn kiri so ẹ̀wọ̀n ẹ̀ka àtẹ̀sẹ̀ ni so Mr. Mashala ẹ̀ka ṣe báyìí ìjẹ́ ẹjọ́ ṣẹlẹ̀ sọ dáadáa tí mo wá mo gbọ́dọ̀ pé àfa ńlá ni ẹ ṣe. ó pọ̀ dáadáa. púpọ̀ yẹn ẹ fún wa ní bíi 5 ẹ ṣe bàbá. ok ẹ jẹ́ kọ́kọ́ fún yín lẹ́yọ̀ kan tó tóbi ń bẹ̀ àkọ́kọ́ pípọ̀ rẹ̀ ni pé tẹ́ bá wo Kaaba ní Mẹ́kà tẹ́ bá wo Kaaba kò sí ilé kan tán lè gbé sílẹ̀gbẹ́ àwọn ilé tí wọ́n ti ń jọ́sìn fún nǹkan láyé ń bí báyìí tó rẹwà tó Kaaba ẹ wo ibi tí wọ́n ti ń jọ́sìn fún Alágẹmọ nílé Ifẹ̀ bóòdó ṣe rí ṣé wọ́n lè gbé sórí íńtánẹ́ẹ̀tì pé ibi táwọn ti ń jọ́sìn táwọn àbí bóyá lè fẹ́ àbí Abogun State ẹ wo ibi tí wọ́n ti ń jọ́sìn fún Ṣàngó bó níbẹ̀ ṣe rí ọmọ ẹ̀jẹ̀ lèmi Ṣàngó tì mí wà bẹ́ẹ̀ni Mr. Mashala Ṣàngó tì mí wà ṣé ibi tá a ti ń jọ́sìn fún Ṣàngó tì mí tá a lè gbé sí orí afẹ́fẹ́ pé ibi tá a ti ń jọ́sìn fún Ṣàngó. pé sójà òde ẹrù jọ́ káàkiri bíi rédíò ó gbọ́dọ̀ kúrúkú ẹ látà kan ni. ó dà pé bàbá ó dà pé nẹ́tíwọ̀kì wọn ni Mr. Mashala. mo ń gbọ́ yín báyìí. ẹjẹ́ máa yẹn ó sọ̀rọ̀ náà ẹjẹ́ ó sọ̀rọ̀ náà kí ló dé ẹ̀yin mẹ́ta lẹ̀ ń tẹ́. ṣé wọ́n bá wọn jà ní Mr. Muhammadu ẹ máa ní sùúrù náà. wọ́n kú mi o mi sáré fún yẹn lè sí ni o wọ́n lọ pé mò ń sọ̀rọ̀ bí rẹ́díò Yorùbá ni mí mú mi èsì tí màá fún wọn tó jẹ́ pé wọ́n ní rọrùn sùn lálẹ́ ṣùgbọ́n mi ò fẹ́ fún wọn. ẹ má bínú ẹni tó bá lóun máa sọ̀rọ̀ ẹ mọ̀ nǹkan tẹ́ máa gbọ́ lẹ́nu ẹ tẹ́ fẹ́ sọ̀rọ̀ sẹ́ má bínú. ó lè sọ̀rọ̀ náà Mashallah. so Mashallah nǹkan tí mo fẹ́ sọ ni pé a ní dáadáa tí Muhammadu ṣe Muhammadu ló kọ́ Kaaba ni so ẹ lè ṣí máìkì ń sìn dáadáa tí Muhammadu ṣe ayé má débẹ̀ o bí Allah ṣe jẹ́ sí gidi a máa fi hàn yín ọlọ́wọ́ ọ̀tún méjì tó máa ń fi ẹ̀jẹ̀ pa lórí a máa fi gbogbo ẹ̀ síta Allah tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀ ó lójú kò fi ríran ó létí kò fi gbọ́ràn ìgbà tí májèlé máa pa Muhammadu ìyá ibo làálà wà tí ò pé jù pé Muhammadu
Jibril lọ sọ fún Muhammadu wọ́n gbé májèlé bọ̀ nú ẹran tó fẹ́ jẹ́ jẹ. ké béèrè tẹ́ bí mi. No, ẹ jẹ́ ń délẹ̀ ẹ máa sọ̀rọ̀. So ibo ni Allah wà tí mo pé ṣì gidi tí ó lè ríran tí ó lè sọ̀rọ̀ ni. Mo ní dáadáa wo ni Muhammadu ṣe? Ẹni 5 ẹni Kaaba. Ṣé Muhammadu ló kọ́ Kaaba ni? Dáadáa 5 tí Muhammadu ṣe lábẹ́rẹ́. Dáadáa 5 tí Muhammadu ṣe. Ẹ bá ti ṣí máìkì kẹ́ dáhùn ẹ ṣé. Ṣé ń gbọ́ mi báyìí? Ṣé ń gbọ́ mi? Dáadáa 5 tí Muhammadu ṣe. Dáadáa 5 tí Muhammadu ṣe. Ok. Ṣé alákọ̀ọ́kọ́ tí mo sọ yẹn sí ẹ̀ gbá wọlé ni? Níbi kan ló kọ́ Kaaba. Ànábì ló padà ń lo Kaaba. Ìgbà tí wọ́n lè ti ànábì ò ti mọ̀ ẹ́ dúró. Tí Muhammadu ló kọ́ Kaaba ni dáadáa tí Muhammadu ṣe dáadáa 5 tó ṣe dáadáa. Ṣé kò ní dáadáa ni? Dáadáa 5 tánàbí ṣe. Ok, ó yẹ wá gbọ́. Lára dáadáa tánàbí ṣe inú rẹ̀ ni àwọn àfáà tí wá wà nílẹ̀ Yorùbá. A ní Sheikh Adama, a ní Sheikh Kamal. Nínú àwọn ìtọ́jọ dàgbà báyìí ẹ mú ẹlẹ́bọ kan wálẹ̀ Yorùbá tó kọ rẹ̀ rìn tó kọ àwọn bàbá méjèèjì. Èèyàn bá ń gbọ́ nǹkan tá à ń sọ. Ẹni sọ pé ẹ máa gbọ́ ms mo fẹ́ kẹ́ ṣe nǹkan fún mi. Ẹni lóhùn ní bàbá Kamolidin kí ọkọ̀ kọ̀rẹ́ tiẹ̀ fún yẹn. Kamolidin Fúlàní ni wọn kò kí ń ṣe Yorùbá. Ìmọ̀mọ̀fà Fúlàní ni kò ń ṣe Yorùbá. Àwọn bàbá ẹ̀ wá láti Mali. Sulaiman Farouk Fúlàní ni àwọn bàbá ẹ̀ wá láti Senegal. Wọ́n dé sí Kano ló délẹ̀ Yorùbá. So a ní dáadáa tí Muhammadu ṣe. Òun béèrè lọ́wọ́ wa pé àwọn àfáà kan dàgbà. Ṣé nǹkan tá à ń sọ náà nìyẹn? Ẹ gbàtẹ́ wọlé ń sìn ó dàpẹ́ lọ́mọ ẹlọ́dẹ̀ níyìn àbí ọmọ ẹdẹ ókè lọ́mọ ẹdẹ níyìn. So àwọn ọmọdé tàdé mọ̀ wọ́n ń ṣe báyìí. Àwọn Adélékè ọmọ ẹdẹ ni wọ́n àmọ́ àwọn èèyàn dáadáa tọwọ́ láti ẹdẹ. A ní dáadáa wo ni Muhammadu ṣe? Ẹ lọ́wọ́n àfáà yín kan dàgbà. Nínú àwọn àfáà yín tó dàgbà yẹn Muhammadu gbogbo ọmọ ẹ̀ ló kú lójú ayé ẹ̀. Májèlé ló pa kò jèrè àwọn èdè ògbọmọ ṣẹlẹ̀ àwọn nǹkan tẹ́ ń sọ tẹ́ mọ̀ ní èdè ògbọmọ ànẹ́bì ló kú lójú ayé. Èyí tó kù ẹ̀yìn ìgbà táwọn bí kú ìgbà mélòó lóhùn náà tó kù àwọn méjì béjì tó kù pé wọ́n kú. Sọ́wọ́n wá bímọ ni ẹ̀yin tẹ́ fẹ́ against nǹkan ó yẹ ẹ̀yin tẹ́ fẹ́ takò nǹkan ó yẹ kẹ́ ẹ lè ní ẹ̀rí tó dájú lọ́wọ́ kí ẹ pé mọ̀ sọ àtàmọ́ mátàmọ́ ẹ̀ nẹ́ẹ̀rí tó dájú lọ́wọ́ náà. dáadáa wo ni Muhammadu ṣe? Mr. Mashala dáadáa wo ni Muhammadu ṣe? Olówó Èkó. Ìyẹn ò ṣe dáadáa náà. Olówó Èkó ẹ pretend to be Christian me right now. Mr. Almasi ẹni sùúrù ẹbí mi kí ni Jésù ṣe tó dáa mo lè sọ according to their story. Ó heal the blind, ó turn water into wine, ó ṣe miracle, ó ṣe this. Okay, go ahead Ọbaṣọlá. Ẹ dákẹ́ má bínú lára dáadáa tá ànábì ṣe nílẹ̀ Yorùbá tí ìbá sọ láàánábì ni àbá ti rí Wọlé Ṣóyínká. Sẹ́mu. Èmi lẹ́bi léèrè béèrè o ẹ má gbé mọ̀nàfíìkì kankan wọlé tí ó máa já sọ̀rọ̀ mi ẹ̀yin tẹ́ bá fẹ́ béèrè ẹ bi mí léèrè béèrè dàrẹ́. Salamu alaikum. Now Mr. Amin. Okay, Mr. Ẹ jọ̀ọ́ ṣe lè fún wa ní nǹkan tí ànábì ṣe fún gbogbo àgbáyé at least because ẹ ti sọ ti Yorùbá ó mú àáfàá wá mi understand ṣé kémi náà sọ pé Jésù mú pásítọ̀ wá ni kò sẹ́ni tó ń choose anybody láti ẹ̀yin lẹ́ máa pursue career yẹn fún wa. àsọ̀rọ̀ ń pa Christianity ọ̀rọ̀ ń pa Islam náà sọ ẹ̀yin dẹ̀ ń claim